àdúgbò kúmọ́pá yìí ní olódó nílùú Ìbàdàn níbi tí ní ilé ẹni tí gbogbo èèyàn ń pè ní ọ̀gbẹ́ni Babátúndé tí gbogbo èèyàn mọ̀ sí Surii. Ibẹ̀ ni a wà tí àwọn ọlọ́pàá kéde pé wọ́n wá. Ìdí tí wọ́n sì fi ń wó ilé náà ni pé ní ọjọ́ 12 oṣù kẹfà ọdún tí a wà ní èyí àwọn ọlọ́pàá ya bo ilé náà tí wọ́n sì ká àwọn márùn-ún ilé náà pẹ̀lú ohun olóró bíi ìbọn, oògùn, àdá àti gbogbo ohun tí ó lè ṣe ìjàmbá fún àwọn ọmọ ènìyàn. Ìdí nìyẹn tí ẹnjìnìà Seyi Makinde fi rán ẹni tí ó jẹ́ kọmíṣánná fún ìgbòkègbodò ọkọ̀ àti ọ̀rọ̀ iṣẹ́ yíyá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ láti wá wó ilé náà. Tí a bá gbàgbé ní ọ̀sẹ̀ méjì tó kọjá sẹ́yìn ni wọ́n ṣe irú nǹkan tí wọ́n ṣe níbi ilé tí wọ́n kó àwọn ajínigbé kó àbúrò ẹni tí ó jẹ́ olùdíje nínú ẹgbẹ́ òṣèlú APC tó jáde gẹ́gẹ́ bí olùdíje nínú ẹgbẹ́ òṣèlú APC olóyè Adélabú Pẹ̀nkẹ́lẹ́mẹ́sì àti àwọn ọmọ àti àbúrò rẹ̀ àti àwọn ìbejì ẹ̀ méjì ibi tí wọ́n kó wọn sí. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wó ilé náà. Ìdí nìyí tí wọ́n fi wá wó ilé yìí náà. Kọmíṣánná wà nítòsí láti bá wa sọ̀rọ̀. Ìlú Ìbàdàn náà ni a ṣì wà níbi tí a ti ń rí ilé tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ń wó lọ́wọ́. Ẹni tó jẹ́ kọmíṣánná ọ̀rọ̀ òde àti ìgbòkègbodò ọkọ̀ náà wà ní tòsí láti bá wa sọ̀rọ̀ kí ni nǹkan tí wọ́n rí ní ọbẹ̀ tí wọ́n fi wá ọwọ́. Kọmíṣánná ẹ káàsán. Kí lorúkọ yín sà? Orúkọ mi ni Honourable Abdulmajid Mọ́gbọ́njúbọ́lá tí mo jẹ́ kọmíṣánná fún public works and transport ní ìpínlẹ̀ Ọ̀yọ́. A rí yín bíbáyìí ní òní kí nǹkan tó ń ṣẹlẹ̀ ní bíbáyìí. Ẹ ṣé gan ni ẹ rí i pé bí ọ̀sẹ̀ kan sísìn la lọ wó ibi tó gbé táwọn àwọn èèyàn burúkú wa tó gbé àwọn tó jí gbé sí. A tún find out again tí ò tí ju ọ̀sẹ̀ kan lọ nípa ìwádìí wípé ilé tá à ń wó yìí wọ́n bá àwọn ìbọn àti àwọn ọta àbọn lóríṣiríṣi níbẹ̀ tí ó jẹ́ pé ó lòdì sí òfin ilẹ̀ wa. So ìgbà tá a dẹ̀ discover special monitoring team tó ń ṣiṣẹ́ pẹ̀lú commissioner of police ló ṣe ìwádìí ẹ̀ wọ́n dẹ̀ ti fún commissioner ní èsì. Commissioner dẹ̀ ti bá gómìnà sọ̀rọ̀. Lára àwọn nǹkan tí gómìnà sọ pé a ní fààyè gba ìwà ọ̀daràn kankan ní Ọ̀yọ́ state òun ló ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí níbí yìí. O kó bọ́n sílé ni o kó kinní kan sílé ni o tọ́jú yàn sílé ẹni o eléyìí ó máa jẹ́ àríkọ́gbọ́n fáwọn èèyàn wípé Ọ̀yọ́ state a ní gbà fún anybody láti ṣe ìwà pákáleke kankan mọ́ kò jù bẹ́ẹ̀ lọ. Nǹkan tí àwọn èèyàn wá ń béèrè ni pé ṣé òfin wà tí ó de. Bẹ́ẹ̀ni òfin wà tó de òfin wà ní òfin ilẹ̀ Nàìjíríà pé ní nǹkan tí ṣé òfin wà pé kéèyàn kó bọ́ ọkọ ìbọn tó pọ̀ àtọ́ta àbọ̀ tó pọ̀ kí ló fi ń ṣe
so nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ni so gbogbo investigator dẹ̀ sì ń lọ lọ́wọ́ lórí ẹ̀ àbọ̀ gbogbo ìbọn àti ọta àbọ̀ àti àwọn nǹkan olóró míì tọ́rí ń bẹ̀ ó ti wà ní ọ̀dọ̀ àwọn ó ti wà ní àgọ́ ọlọ́pàá tó ń ṣe ìwádìí tó pé pérépéré àmọ́ níbi ìwádìí àní gba anybody láyè lọ́yọ̀ state kó wùwà pàákàlẹ́kẹ̀ kankan mọ́ láti ìgbà tí wàhálà oríire ti bẹ̀rẹ̀ ẹ ṣé mo dúpẹ́. ẹ káàárọ̀ àbẹ́ká àtọ́dẹ̀ ẹ ṣé mo dúpẹ́ o. ọ̀rọ̀ náà láti gbọ́ láti ẹnu kọmíṣánná wípé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kò ní faramọ́ kí ẹnikẹ́ni kí ó da omi àlàáfíà ìlú ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ rú oní ọ̀lẹ́gbọ́ láti ẹnu ọ̀yàn tí wọ́n sọ wípé kò sí anybody tí ó bá jẹ́. ministry ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ministry of public works and transport. pé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kò ní fi àyè gba ẹnikẹ́ni láti da omi ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ rú tí wọ́n sì fi yé wa wípé òfin tí ó dé láti máa wó ilé ó wà òfin tẹ̀lé ó fi ọwọ́ sí láti máa wó àwọn ilé tí àwọn bá rí bẹ̀. ìlú Ìbàdàn náà ni a ṣì wà níbi tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ń wó ilé afurasí agbébọn ẹni tí gbogbo èèyàn mọ̀ sí Surii ní àdúgbò Ikumapayi nílùú Ìbàdàn ibẹ̀ náà la ṣì wà lọ́wọ́ ilé náà lẹ́rìí tí wọ́n wó lọ́wọ́lọ́wọ́ yẹn tí kọmíṣánná ìpínlẹ̀ Ọ̀yọ́ sì ti wá kọmíṣánná tó ń rí sí ọ̀rọ̀ òde àti bíṣẹ́ ṣe ń yá sí nípínlẹ̀ Ọ̀yọ́ wọ́n sì ti bá wa sọ̀rọ̀ wípé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kò ní faramọ́ kò ní fi àyè gba kí ẹnikẹ́ni kó kó ohun ìjà sí ilé tàbí kí wọ́n máa jíyàn pamọ́ sí ilé nídìí èyí ni wọ́n fi ń wó ilé náà tí wọ́n dẹ̀ sọ wípé òfin de gbogbo nǹkan tí àwọn ń ṣe yìí òfin tó dé wípé ó wà ìlú Ìbàdàn náà ni a ṣe wà.
ìlú Ìbàdàn náà ni a ṣì wà ní agbègbè Kúmápá yìí ní Olódó ní ìlú Ìbàdàn, níbi tí wọ́n ti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ń wó ilé afurasí agbébọn tí orúkọ rẹ̀ ti bẹ̀rẹ̀ mọ́ sí Surii, tí wọ́n ń wó ilé náà nítorí iléeṣẹ́ ọlọ́pàá wọ́n bá ìbọn oríṣiríṣi, ọta ìbọn àti àwọn oògùn lóríṣiríṣi nínú ilé náà. Ìdí nìyẹn tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ fi jáde wá láti wá wó ilé náà. Tí a bá gbàgbé, ní ọ̀sẹ̀ méjì tó kọjá sẹ́yìn ni ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ wó ilé tó ń ṣe títí àwọn ajínigbé tí wọ́n jí àbúrò olóyè Adélabú Pẹ̀nkẹ́lẹ́ Mẹ́sì, tí wọ́n jí wọn gbé ibi tí wọ́n kó wọn sí, tí wọ́n sì wó ilé náà, tí wọ́n dẹ̀ ń jẹ́ kó yé gbogbo àwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ wípé àwọn ò ní fi àyè gba kí ẹnikẹ́ni kí ó ṣe ìwà ìjínigbé àbí ìwà ìpànìyàn àbí pé wọ́n ń kó àwọn èèyàn sí ilé kan. Nítorí náà ni ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àti gbọ́ ọ̀rọ̀ lẹ́nu kọmíṣánná tó ń rí sí ọ̀rọ̀ iṣẹ́ àti ìgbòkègbodò ọkọ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wípé gómìnà Seyi Makinde ti sọ wípé òun ò ní fi àyè gba ẹnikẹ́ni láti máa hu ìwà jàǹdùkú tàbí ẹnikẹ́ni tó wá fẹ́ da omi ìpínlẹ̀ Ọ̀yọ́ tó wá fẹ́ dàrú, àwọn ò ní fi àyè gbà. Ilé náà ni ẹ̀ ń wò ní iwájú mọ́mọ́ àwòrán yìí. Ẹ ṣé. Ìlú Ìbàdàn náà ni a ṣì wà ní ilé tí ilé tí ẹni tó jẹ́ afurasí agbébọn tí gbogbo èèyàn mọ̀ sí Surii, ilé tí ó ń gbé, tí àwọn ọlọ́pàá tí wọ́n kó ogun jabẹ̀ ní ọjọ́ 12 oṣù kẹfà ọdún tí a wà nínú èyí, tí wọ́n sì kó àwọn 5 pẹ̀lú àwọn oríṣiríṣi ohun ìbọn, ohun ìjà olóró àti oògùn lóríṣiríṣi, tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ sì kó àwọn 5 tí ó wà ní àgọ́ wọn lọ́wọ́lọ́wọ́, tí wọ́n sì kéde ọ̀gbẹ́ni Babátúndé tí gbogbo èèyàn mọ̀ sí Surii bí ẹni tí iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà ń wá lọ́wọ́lọ́wọ́ báyìí. Ilé náà ni ẹ̀rí tí wọ́n ń wó lọ́wọ́lọ́wọ́ báyìí nílùú Ìbàdàn ni a wà.
ìpínlẹ̀ Ọ̀yọ́ la wà ní ìlú Ìbàdàn ní agbègbè Ikúmápá yìí ní Olódó ní ìlú Ìbàdàn. Ibẹ̀ ni a wà níbi tí ilé ẹni tí àwọn ọlọ́pàá kéde pé àwọn wá, ẹni tí ó ń jẹ́ Surii tí orúkọ àbísọ̀ rẹ̀ ń jẹ́ Babátúndé Surajudeen tí gbogbo èèyàn mọ̀ sí Surii. Ibẹ̀ ni a wà yìí níbi tí àwọn ọlọ́pàá ti bọ́ọ̀sì tí wọ́n ti lọ kógun ja ilé rẹ̀ ní ọjọ́ 12 oṣù kẹfà ọdún tí a wà nínú èyí, tí wọ́n sì kó àwọn 5 lọ, ṣùgbọ́n tí wọn ò tí ì rí ẹni tí à ń pè ní Surii mú. Ilé náà lẹ́rí tí wọ́n ti ń wò yìí, tí wọ́n sì bá ọ̀pọ̀lọpọ̀ ohun ìjà ní ibi bẹ̀. Ilé náà lẹ́rí tí wọ́n ń wó lọ́wọ́lọ́wọ́ yìí. Iléeṣẹ́ ọlọ́pàá ti kéde ọ̀gbẹ́ni Babátúndé Surajudeen tí gbogbo èèyàn mọ̀ sí Surii Ìlúpéjú. Wọ́n ti kéde ẹ̀ wípé àwọn wá. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ti kéde ẹ̀ wípé àwọn wá. Ìlú Ìbàdàn ni a ṣì wà ní agbègbè Ikúmápá yìí ní Ìbàdàn.
interview. á jẹ́ kẹ́ ẹ mọ̀ bí gbogbo nǹkan bá tún ṣe ń lọ tí a sì ní dá yín lójú wípé a ní jẹ́ kí etí yín di sí bí ètò bá ṣe ń lọ nípa gbogbo ìròyìn tó bá ń jáde